mọ TikTok hàn ya wèrè gan o mi mọ ni kò save username rẹ̀ kò save rẹ̀ as ogun ayé kìmọ̀ dédé rí notification kan lórí fóònù mi pé ogun ayé is following you kí á ní mò ń rí bẹ́ẹ̀ mi ẹbọlẹ́bọ padà lẹ́yìn mi ẹbẹlẹ́bọ padà lẹ́yìn mi kó kìtọ̀ gan bá ti jìn orí ara ẹ̀ lè jìn lé kí ekòló kó bá ti kọ ebè ọ̀rá ẹ̀ lè gbìn síbẹ̀ kí mọ̀ bẹ̀rẹ̀ sí kásámù àyájọ́ ilé lórí rẹ̀ mọ̀ kásámù àyájọ́ ilé mo sọ pé àmì ìṣẹ̀rẹ̀ rírọ̀ náà lójú ayé mo sọ fún ni mi kí ìgbín kó bá ti ṣu lé mọ́ àyà ara rẹ̀ kó kí ìjàpá náà bá ti ṣu àyà ara ẹ̀ ní mí kó oríṣiríṣi sáàmù èpè mo bẹ̀rẹ̀ sí ka ilé sáàmù àyájọ́ lóríṣiríṣi èmi náà mi ìṣẹ̀rẹ̀ rírọ̀ mi kẹrẹ̀ nínú ayé ẹ̀kàn pẹ́ mọ́ tajú lójú oorun ojú oorun mọ́ rẹ̀ kẹ́yà èmi gan mi mú torí pé ojú oorun mẹ́ra kí á mo lọ sí inú kọ́ńbọ̀dù mi mọ́ yà gbómi àdúrà ṣọ́ọ̀ṣì rá mo bẹ̀rẹ̀ sí mo ṣe wọn mo fẹ́ lo kété sáṣẹ́ pure water ni mo fẹ́ lo kété rẹ̀ tí kọ́ra mi balẹ̀ pẹ̀sẹ̀ mo yà kún ṣe àsùn padà ṣùgbọ́n mo fẹ́ mú àkókò lórí ìkókó sọ fún yín ọpẹ́lọpẹ́ Ọlọ́run èṣù kàn ń wí kàn bá wí ìyẹn náà ìyẹn ayún ṣọ́ọ̀ṣì o ìyẹn ayún ṣọ́ọ̀ṣì àdúrà lọ́pàá kírísítẹ́nì o kí n bá ti mọ̀ ní ṣọ́ọ̀ṣì kì í yún tẹ́lẹ̀ kó de wù yín kí n gbọ́ Ọlọ́run gbọ́ àbí kí n ayún ṣọ́ọ̀ṣì mi kí n bá ti wà ayún bẹ̀rẹ̀ sí wàhálà ṣọ́ọ̀ṣì tèmi ní Mashood ní ẹgbẹ́ ilé primary school ọjà ní Àgbàolé bẹ̀ ní Àgbàolé ẹ̀ la ṣì mọ̀ rárá so kí n bẹ̀rẹ̀ sí ayún ṣọ́ọ̀ṣì kí n bá dẹ̀ mọ̀ pé n fẹ́ mọ̀ nípa ṣọ́ọ̀ṣì mi àbí bẹ́ẹ̀ bí ṣọ́ọ̀ṣì mi ṣe rí.